Ẹ̀dẹ́ fìlà yín yẹn. Ṣé lójú mú fìlà mi wá o? Kódà kí n máa sí ilẹ̀ báyẹn sẹ́yìn. Program kan ṣe kì í ṣe program yẹn máa ṣe ilẹ̀. Mi ní pẹ́ǹtì ní kíni yẹn ètò ẹ yáwó mẹ́. Nọ́mbà rẹ̀ àwọn ẹjẹ̀ ìwọ̀n náà pé mo ní owó bí MTN ẹ máa ń ẹjẹ̀ ìwọ̀n ìwà yẹn náà pé mo lówó bí MTN yẹn. Ǹjẹ́ ẹ kú aṣálẹ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ mà ni. Ẹ kú ilé o. Sálàáfíà lábá yín. Ṣé dáadáa ni gbogbo ilé ń kọ́? Ọdẹ ò dùn bí? Ọdẹ ò dùn. Ṣé nǹkan ò ṣe yín? Nǹkan ò sí á. Ìyàwó ń kọ́? Àlàáfíà la wà. Ọkọ ń kọ́? Adúpẹ́. Bàbá ń kọ́? Màmá ń kọ́? Àwọn ọmọ wọn ń kọ́? Adúpẹ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ǹjẹ́ wọ́n lẹ kú ilé báyìí làákẹ́ tó ń bẹ ńlé? Bẹ́ẹ̀ mà ni. Wọ́n lẹ káàbọ̀ báyìí làákìrà àwọn tàjòtàjò dé. Akíyín tẹ̀sọ́. Akíyín tológun. Bẹ́ẹ̀ ni o. Mo tún wá kíyín tẹ̀sán. Mo tún kíyín tẹ̀jọ. Mo kí níbi tójú mọ́ tí mọ́ gbogbo wa. Káàbọ̀. Wípé àkú alẹ́. Adúpẹ́. Àkú pọ̀pọ̀ sísìn àjẹ àmú tí gbogbo wa ti bá káàkiri lọ látàárọ̀. Akú kó lè bá a dá tí gbogbo wa ń bá káàkiri. Bẹ́ẹ̀ mọ̀ ni. Yóò sì dá láṣẹ Ọlọ́run ọba. Àṣẹ Èdùmàrè. Ṣé wọ́n ní bẹ́yìn ò bá ti dúró? Bẹ́dà ò bá ti sùn yóò sùn. Yóò sùn o. Bẹ́yìn ò bá ti dúró bí bá ń kànlẹ̀kùn ibì kan tí ń ṣàdúrà sọ́lọ́run ọba mi. Bí àṣà àwọn ẹlẹ́sìn mùsùlùmí tí bá ti ń fayá Allahu tí sì ń fayá Yásẹ̀, ó dá mi lójú pé gbogbo ohun tí bá ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi yóò máa bọ́ sí ni. Àyíbá mọ̀ bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa lójú iléeṣẹ́ rádíò Sojema 87.5 87.5 FM tá a fi kalẹ̀ sí àárín gbogbo ọjà àtọ́pá nílùú Kútọ́nù. Abẹ́ tiẹ̀ láǹfààní láti máa wò wá káàkiri gbogbo àgbáńlá ayé lórí ẹ̀rọ ayélujára níkànnì Facebook ni ó wá jẹ́ pé fún ìgbà àkọ́kọ́ ẹ má fòjò pòjò tiwa o. Èmi a máa wí pé bó ti wulẹ̀ wù kájò òjò lè pòjò látó, bójò bá pòjò nínú òjò ọmọ òjò mọ̀ gbọ̀n jolojolo ni. Àwa náà kọ́ Elédùmarè ọba mi, ọba dẹ́dọ̀, ọba ṣẹ̀dá, ọba lèwí lèṣe, ọba lèṣe lèwí, ọba alábẹ́nú àṣáṣí, ọba bẹbẹbẹ tó ti ń bẹ kí bẹbẹ ó tó máa bẹ, ọba bẹbẹbẹ tó ń bẹ nígbà tí bẹbẹ tó ń bẹ. Olúwa ọba ẹ̀ náà lọ́ba bẹbẹbẹ tí ó máa bẹ nígbà tí bẹbẹ ò bá ní bẹ mọ́. Ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba títí ayé àìnípẹ̀kun. Elédùmarè tó parẹ́ lájúbà síbi tẹ́nìkan ò wọ̀n. Ọba tó sọ yẹ́ tán tó tún so eru. Ọlọ́run ọba yìí náà ni mo kọ́kọ́ ń fìbà mi fún lálẹ́ tòní o. Ọlọ́run ọba mi ni mò ń fìbà fún lálẹ́ tòní. Torí pé ìbà Ọlọ́run ọba mi, ìbà ènìyàn, ìbà léríjú tó fi dọ̀rẹ́ olúgbó, ìbà lẹ́fọ̀njú tó fi dààyò fólú ọ̀dàn. Bẹ́tù bá dénú igbó tí òjúbọ olúgbó ẹ fílẹ̀ tí ó fẹsẹ̀ kókun ọdẹ ní ó pa alápàtà ní ó gbèlò oníṣọ̀nà ní ó fa àwọn ẹ̀rọ ń de. Kí tèmi àtẹ̀yìn olólùfẹ́ mi ó mọ̀ bá wá dà bẹ́ẹ̀ lálẹ́ tòní.
la fi ń júbà lọ́wọ́ ọlọ́run ọba mi elédùn tó màre táwọn Yorùbá ń pè ní Elédùmarè ọba tó mọ̀ wá tó mọ̀ wá olúwa ọba tó mọ̀ wá tó ń ti ṣe ọwọ́ gbogbo wa títí láéláé la máa fọpẹ́ fún ọlọ́run ọba títí láéláé máa fìyìn fún ọ láéláé làwọn máa fògo fún ọ torí pé àwọn èrò ń fáyọ̀ bí ò bá sọ pé ìwọ nìkan la mọ̀ lọ́ba àwọn ọba tó jọba títí ayé bá a ṣe ń kalẹ̀ sínú ètò lálẹ́ tòní. bẹ́ẹ̀ mọ̀ ni. látọjú iléeṣẹ́ rádíò Sojema 87.5 87.5 bàbá Ọ̀yọ́. mò ń jẹ́. àwa náà kọ ọlọ́run ọba mi ni. ọlọ́run ọba ni o. èmi a máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run pé gbogbo ìgbà kí ìgbà tá a bá ti láǹfààní láti wá sínú ètò. bẹ́ẹ̀ ni. jojoojúmọ́ báyìí làwọn olólùfẹ́ wa lè kàn sí i. ọpẹ́ ni fọ́lọ́run. mímọ̀ ṣe wa náà kọ́. ọlọ́run náà ní sẹ́ẹ̀. ọlọ́run ọba mi ni torí pé ọlọ́run ọba mi la gbójúlé ọlọ́run ọba mi la fẹ̀yìntì. bẹ́ẹ̀ ni. nílùú Minna Bello Abdulwaheed Ajani Adébáyọ̀ ti darapọ̀ mọ́ wa. a kí wọn dáadáa. Rashidi Bello ti wà pẹ̀lú wa lálẹ́ yìí. adúpẹ́. Adéníyì Kasimu Sekinatu Títílayọ̀. adúpẹ́ o. Àsísàtò Alájì Wálé Àkànjí Barisókì lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́hùn. àtòmílẹ́gbẹ́ àwọn èèyàn ti darapọ̀ mọ́ wa lálẹ́ tòní. kí la wà ní dúpẹ́ fún bàbá Ọ̀yọ́. ààrẹ ń fáyọ̀ bí ò bá sọ pé. ọpẹ́ náà la máa dún. nígbà tí wàá júbọ̀ ọlọ́run ọba mi tá a ti ṣèbà àwọn èèyàn lálẹ́ yìí. bẹ́ẹ̀ni. jẹ́ dákọ̀ wa. bẹ́ẹ̀ni ntọ́kàn náà nù. káwa dákọ̀ wa tá a bá dákọ̀ wa tán káwa ṣèdárò ẹni ire tó lọ. ọwọ́jà. lọ́kọ̀ olóòtú ètò Olúwaṣeun Àrẹ̀mú ọba lọ́la. tó wà ń kalẹ̀. bàbá Ọ̀yọ́ dákọ̀ rẹ fáwọn tí ń gbọ́ wa lé. orúkọ adúpẹ́ pé òkun pé àwa la máa wá ẹ̀yin náà la sì máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè. akọkùnrin akóbìnrin akọmọdé akágbàlagbà akáwọn ọ̀tọ̀nkùlú yẹn tí wọn ò lè sí kí wọ́n má jẹ sùnkúntùn ètò wa talẹ́ gbogbo yín náà la kí o àníri ń gbé sọnù bí ò sí bí ọmọ. orúkọ tèmi ni Dáúdà Tìjání ọmọ Ọ̀yọ́ ọmọ Aláàfin Òjó pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ají ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ oníṣẹ́ abẹ́ni kọ̀ọ̀kan lálẹ́ yìí ẹ tún gbádùn wa dáadáa. bó ṣe jáde bàbá Ọ̀yọ́ ṣe wíhun bẹ́ẹ̀ni èmi náà ò tí ì pa á kọdà Adéwọ̀yìn Adétóyìnmíká ló kọ tèmi ń jẹ́ o. káàbọ̀. ọmọ bàbá tí ń jáde wọ̀nyí lójúde Olúyọ̀lé. ìṣọ̀lá òpó múlẹ́rẹ́ ọmọ já àlékò òpó lóṣù òpó pàdé òpó kan dúdú lábẹ́ aṣọ. àdúpẹ́ fọlọ́. èmi a máa pé èmi lọ́mọ oníyàá mẹ́ta kan méje kan àti ọ̀kànlélógún kan. ẹ̀bẹ̀ lèmi bá wípé kẹ́ ẹ dákun dábọ̀ mọ́ sí dákun sáàlà tèmi torí pé aṣọ àlà funfun ni gíní mo wọ̀. bọ́rọ̀ pèdè tìlú Kétu ọ̀tún ọlọ́rọ̀ tìlú Ìyókò ẹlẹ́jọ́ owó tìlú Pòbẹ́ èdè lọ́mọ tìlú Tákọ̀ aṣojú ọlọ́rọ̀ tìlú Dín Ọ̀rọ̀wùmí tìlú Fọ̀ìn ẹjọ́ òní pamí tìlú Líkímù balógun ọlọ́rọ̀ lù Sákété lùkùsí ọlọ́rọ̀ lù Pòbẹ́ ọ̀túnbọ̀ ọlọ́rọ̀ lù Wẹ́rẹ̀ ààrẹ apèdègbà ìtìlẹ̀ Oòduà ní bàbá Ọ̀yọ́ àmọ́ bí abẹ báyìí ní bẹ̀rí ọ̀bẹ báyìí ní bẹ̀sù ìran àwọn àtẹ́lẹsẹ̀ abẹ̀nẹ̀wò ẹ̀ ń bá ní àmọ́ bọ̀ àdébà àmọ́ ṣe wa ó sì jú ẹ̀ tó náà bá wa jíjú ọpẹ́ tí ó bá wa yọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń bẹ létí gbọ́ Orísun Yorùbá lélẹ́yìí látọjú iléeṣẹ́ rádíò Sojema 87.5 ẹ máa bá wa bọ̀ torí kó wọ́n lẹ́nu tó bá lọ ló bá kú Ajá Abdulrahman ó ti já sáyọ̀ Mọ̀rúfù Kúdírátù kí ànábì bá sọ́jà Kàbírù Tìjání àtijọ́ wà papọ̀ lórí ètò lálẹ́ tòní nǹkan ò ní ṣe wá láṣẹ Ọlọ́run ọba bàbá Ọ̀yọ́ wọ́n lẹ́nu tó bá máa gbé kó ṣèdárò aró ẹ̀ ń bá màlùkò kó ṣèdárò sùn ẹ̀ ń bá mọ lékèlékè kó ṣèdárò nǹkan funfun lẹ́nẹ́lẹ́nẹ́lẹ́ bàbá Ọ̀yọ́ òjá máa gbẹnu gbogbo ọmọ Yorùbá gbogbo àánú àwọn ọmọ káàárọ̀ oòjíire já máa kí gbogbo àwọn ọmọ bíbí ìlú Kétu ìlú Kétu Àkàbà Àdènà tí í ṣèkan nínú ojúlówó ọmọ Yorùbá ká máa kíra wa pé ẹ kú wa lálẹ́ lónìí ká sì máa kíra wa kú ẹni eré ìkànnù àwọn ọmọ Oòduà ọba Àlàrọ̀ Aládé Ìfẹ́ Alákétu tilẹ̀ Kétu bàbá wàjà ọ̀run rẹ̀ fún bàbá o torí pé wọ́n lọ́ba ìkú bẹ́ẹ̀ni ọba máa ń wàjà ní bàbá rẹ̀ wàlẹ̀ àṣà wọ́n lọ̀dọ̀ àwọn bàbá ńlá bàbá wọn wọ́n lọ̀dọ̀ àwọn bàbá ńlá bàbá wọn ọba dáadáa tó yẹ pásìkò tí wọ́n jẹ wọ́n má láàfíà ìfẹ́ àti ìlọsíwájú wọn mú wọ̀lú àsìkò tí wọ́n náà lé àwọn àtọmọ ìyá wọn Aláké tilẹ̀ Ẹ̀gbá
ọba Michael Adédọ̀kun Àrẹ̀mú Gbádébọ̀ ni wọ́n tún jọ jẹ́ wọléwọ̀de àti gbogbo àwọn baálẹ̀ Yorùbá tó kù. ìjẹ́ gbogbo ẹ̀yin ọmọ Kétu Àkàbà Àdènà gbogbo yín la kí o. gbogbo wa pátápátá la kí o. bẹ́ẹ̀ni. pàkú délé akú aráfẹ́rakù ẹni ire wa tó lọ. gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ọba aládéládé lóyè Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ẹ kú délé ọmọ bàbá yín tó rè wàlẹ̀ àṣà. Àrólé Oòduà Ọ̀nìrìṣà tilẹ̀ Ifẹ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọ̀ràngún Léèlá Ẹlẹ́kọ̀lé Tẹ̀kọ̀lé Èkìtì ọwọ́ Òbòkun tilẹ̀ Ìjẹ̀ṣà ọwọ́ Oyè àti gbogbo ẹ̀yin lọ́balọ́ba Oníkòyí Abẹ́sẹ̀ tìlú Àjàṣẹ́ Onípòpò tilẹ̀ Pópó Onísàbẹ̀ tilẹ̀ Sàbẹ̀ Onísàkété tìlú Sàkété Onífẹ̀yìn tìlú Fẹ̀yìn àti gbogbo ẹ̀yin ládéládé gbogbo ẹ̀yin olóyè akúdélé akú aráfẹ́rakù ọba Basil Aláró Aládé Ìfẹ́ Alákétu tilẹ̀ Kétu bàbá lọ bá àwọn bàbá ńlá bàbá wọn iwájú tí bàbá dojúkọ Ọlọ́run ó jẹ́ ó dáa ẹ̀yìn tí bàbá fi sílẹ̀ kò ní bàjẹ́ lọ́kọ̀ ikọ̀ gbogbo àwọn Orísun Olúwaṣeyìn àmọ́ ọba lọ́la Tìjání Dáúdà bàbá Ọ̀yọ́ Guillaume Àgbókò ní amójú ẹ̀rọ wa èmi gángan ààrẹ àpèdègbà yìí tilẹ̀ Oòduà mú kí gbogbo wa pé akú aráfẹ́rakù ẹni tó lọ iwájú tí bàbá dojúkọ Ọlọ́run ni ó jẹ́ ó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ láṣẹ Ọlọ́run ọba yóò tún pèsè ọba míì fún wa tígbà rẹ̀ ó tún tù wájú gba Àlàró Aládé Ìfẹ́ lọ bó ṣe jẹ́nu à ń bọ̀ àti ìdè. ẹran ọkùnrin létí ọkùnrin tẹ sọpọ yọ yẹn. Sóúnjẹ ni wọ́n jẹ ni ọ̀sán ni mo etí mo sàn ni. Ya coño que te va a papá. ó ṣeun olóògbé Haruna Sọlá bàbá àgbà bàbá ń gà ní àgbà ọ̀run rí fún bàbá o nínú àwọn ọmọ Yorùbá tí wọ́n gbógo Yorùbá tí wọ́n gbé yọnu Ìbíyẹmí Ismail Ọláìtàn Elena Arẹ́gbẹ́ṣọlá kábíyèsí Ajé Olókun ajé òpẹ́ lórí o ọbabìnrin Ajé Olókun kò ní bàjẹ́ láṣẹ Ọlọ́run ọba bàbá Ọ̀yọ́ Kasim Alágoyè wọlé náà ti darapọ̀ mọ́ wa lálẹ́ tòní àdúpẹ́ fọ́lọ́run ọba mi àdúpẹ́ pé òkun báwo la bá ṣe rìn torí ìlú Ọ̀yọ́ náà látún lọ lálẹ́ tòní ìlú Ọ̀yọ́ lá lọ lálẹ́ tòní ọjà tó ń ráwọn olólùfẹ́ wa létí pé ọjọ́ 11 oṣù kejì ní àwọn tó ti dé tán lọ́la yìí làwọn intelligent ó ṣe ayẹyẹ àjọ̀dún olùkẹ̀wé ẹgbẹ́ wọn
bá a ṣe ń wí láti ẹjọ́ yìí bẹ́ẹ̀ni ní Majestic ń ká jẹun pẹ̀lú ògo Ọlọ́run Alhaja sí àṣẹ Abíọ́dún Sauty Arẹwà Sẹ́ẹ̀dá ìyá ń kú tọnu Sẹ́ẹ̀dá jùwé Ṣubílólú ọmọ Mukaila Sẹ́ńwẹ́lẹ́ Jómákì tí ń kó èjì máfùjì àtọ̀pọ̀lọpọ̀ àwọn olórin yóò ṣeré ń bẹ̀ olúwaṣẹ àmọ́ Balọ́lá Tìjání Dáúdà àtàrí àpèdè gba ìyàwó aládàárí ètò níbẹ̀ níjọ́ náà kọ́lọ́hún bó bá wà mọ́jọ́ lọ́wọ́ bó bá wọ̀ náà bá láǹfààní tó bá wọ̀ pè mí lẹ́yìn ètò béèrè fàtọ́ wọn pé bó ló ti rí ọjọ́ kọkànlá oṣù kejì àárọ̀ ọjọ́ ọ̀hún láti kọ́kọ́ ṣe ìfilọ́lẹ̀ ilé ńlá ti ìjọ Alhaji Shehu Murtada Bọ́lájí ti gbogbo ayé mọ̀ sí Bàbá Mbàrígà ní mọ́sálásí Sùúrùlérè ní Dégàkọ̀ láàárọ̀ ọjọ́ náà kọ́lọ̀ bó bá wa mọ́jọ́ lọ kọ́lọ̀ mọ́jà kùdé ó wọjọ́ náà tó bá ń dijọ́ kejìdínlógún oṣù kejì àwọn Pasuma wọ́n ti yàn àwọn olóyè àmọ́jọ́ náà wọ́n ṣe ìfilọ́lẹ̀ àwọn olóyè ẹgbẹ́ wọn wọ́n sì ṣe ayẹyẹ 50 ọdún fún Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá Jíbọ́lá Pasuma Wonder wọ́n ní Wàsó ti di Paso ti di Wàsó yóò ṣàyẹ àjọ̀dún 50 ọdún ní ọ̀ọ́dẹ̀sà láti ṣe ayẹyẹ ibẹ̀ ó dùn yóò mèrè gidi bẹ́ẹ̀ bá rí Wàsíù Ọládélé tó jẹ́ gómìnà àbí Wàsíù Olúwin tó jẹ́ chairman àbí ẹ bá rèmí gangan pẹ̀lú òkú Ọlọ́run ọba yóò aṣọ yìí níbẹ̀ ìkéde yìí látùmọ̀ tẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ti ṣe láti ìlú Kaula ló ti wá Oyin bá lọ́mọ kan ò mọlé kò mọ̀wé àbọ̀pọ̀lọ ẹ̀dọ́ta àbí kò mọ̀wé ẹ̀yin tẹ̀ láǹfààní láti máa wò mí àbí ọpọlọ ẹ̀dọ́ta ẹ̀yẹ sá ti béèrè fún Oyin Niyas láti Kaula ló ti wá lọ́fíńdà ni ó dáa fún ìlọsíwájú àti àṣìkí tó dáa eléyìí wọ́n ṣe nílànà ẹ̀sìn Ìsìláàmù tó dáa ni eléyìí náà ni wọ́n pè ní pọ̀mádì Niyasi bóyá àwọn kan dá yẹn láàmú ni àbí ibìkan ròyìn ni èèyàn bá ti fi wọ́ ó lọ́nu pẹ̀lú ògo Ọlọ́run ọba Niyasi láti ìlú Senegal láti ìlú Kaila òtútù wa gbogbo nǹkan tẹ́yìn náà bá fẹ́ mọ̀ nípa ẹ pé wọn lórí 66 95 42 42 66 95 42 42 tàbí ní ọjà Tòdòmẹ̀ ní àwọn alágbàtà wọn wà ẹ pè wọn lórí 97 64 99 38 97 64 99 68 ẹ̀yẹ́ sábẹ́ pé ẹ fóyin Niyasi o tí a máa mú kí ọpọlọ mú jí pépé kó mọ̀wé abẹ́fẹ́ lọ́fíńdà Niyasi abẹ́fẹ́ pọ̀mádì Niyasi àbí ẹ ti ẹ̀fẹ́ òró Niyasi tó ń dènà lọ́wọ́ ogun àwọn oníbínú ẹni ogun alárùkà Ọlọ́run ọba má jẹ́ ká mọ̀ bó ṣe jẹ́nu pẹ̀lú ògo Ọlọ́run ọba ọbẹ̀ tá a bá ròyìn inú ètò yìí ẹ̀rọ ló wà níbẹ̀ Mọ́rákìyọ̀ Àbáyọ̀mí Ọlásùnkànmí Yáyà Àlìkàntàyà Nafisatu Abímbọ́lá Àjọkẹ́yẹ kíni òun náà ti darapọ̀ mọ́ wa lálẹ́ tòní bàbá Ọ̀yọ́ lọ́yọ̀jọ́ ti jẹ́jọ́ àyànnà àwọn obìnrin 8 tí ń bẹ láàfin Ọ̀yọ́ àti iṣẹ́ oníkálukú wọn àti sọyún parí láyọ̀jọ́ ti jẹ́jọ́ Ọ̀yọ́mèsì kí ni túmọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ túmọ̀ Ọ̀yọ́mèsì kí ni túmọ̀ Ọ̀yọ́mèsì kí ló bí tí wọ́n fi ń jẹ́ Ọ̀yọ́mèsì torí Ọ̀yọ́mèsì gan kọ́ ni wọ́n kọ́kọ́ ń jẹ́ tẹ́lẹ̀ kí ni túmọ̀ alẹ́ yìí náà láàgbọ́ ṣé wọ́n ní adájọ́ mọ́ yẹ asọ̀rọ̀ mọ́ tàṣé bí irun wọn bá sọnù ó di dandan ká wá wọn rí bàbá Ọ̀yọ́ nígbà tí Ọ̀rànmíyàn tí ṣe àbíkẹ́yìn Odùduwà lọ́kùnrin tó kọ́kọ́ sáko lọ tó náà ló ń fẹ́ rinlẹ̀ lọ bó ń fẹ́ gbìyànjú òun fẹ́ rinlẹ̀ lọ tó lọ tẹ̀dó ó láwọn tí ń bá ṣèjọba nígbà náà òpópó wo ni wọ́n pè wọ́n àwọn 6 ni ìwà àrẹ̀fà ló sì ń pè wọ́n ńgbà náà ìwà àrẹ̀fà ní pè wọ́n ńgbà náà Báṣọ̀run Àgbákin Sàmù Òdìmẹ́ta Alápinni Lágùnà àtàkìnìkú àwọn 6 tí Ìbò Ọ̀rànmíyàn ṣètò ìlú tí bá ṣètò nu pé tó bó látúnṣe ṣe báyìí o ìgbésẹ̀ wo ni a gbé bó ni a ti ṣe kí ni ká ṣe kí ni a mọ̀ ṣe
kí ni nǹkan tó yẹ ká ṣe. bó ni a ti rìn. wọ́n sì jọ tó títí tí Ọ̀rànmíyàn fi padà lọ sílé Ifẹ̀ tó fi wá mọ̀ pé Odùduwà tí í ṣe bàbá òun ó ti rè wàlẹ̀ àṣà ó ti jẹ́ pé Ọlọ́run. sọ́gbà wípé mo ní ìgbà tó délé Ifẹ̀ kò lè kù gìrì kúrò nílé Ifẹ̀ lẹ́ẹ̀kan náà torí ó jókòó lórí àpèrè bàbá rẹ̀ àga tí Ọọ̀ni ìrìṣà Ilé Ifẹ̀ ń jókòó sí un Ọ̀rànmíyàn tó ti Ọ̀yọ́dún náà jókòó níbẹ̀ ó sì lo àwọn bíi àìmọye ìgbà àtàsìkò díẹ̀ níbẹ̀ kó tó di pé sọ pé tó àwa tó ń fìlú ilẹ̀ fún yín o ibi táwa náà dé o Ọlọ́run ti gbà wá láàyè ń bẹ̀ o àmọ́ gbà tí ó fi débi tó dé ń kọ́ bàbá Ọ̀yọ́ alárè ti jágbá akutukutu yọ wọ́n dojú ogun àtọ̀tẹ̀kọ Ọ̀rànmíyàn lọ́wọ́ wò pé á ti á ṣe kó ló ti jẹ́ báyìí èmi ọmọ onílé ọmọ ọlọ́nà ẹ̀yìn àgbàre ó sì yájojú àgbàre lọ tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni a jẹ́ pé n tá ṣe ni pé a tún tẹ̀síwájú lọ bòmí ìrìn àjò yìí ló wá gbé Ọ̀rànmíyàn dé Àgọ́dọ̀yọ́ tá a pè lọ́yọ̀ọ́ ní ìsìn gangan. àkíkà bàbá ọ̀gbádùn mi. ẹ̀kú làkẹ́ bàbá mo ń gbọ́ yín ń kú sùn. Orísun Yorùbá lélẹ́yìí tó yàtọ̀ sámúlùmọ́lá àbí a máa fọpọlọ tú nǹkan. ìwádìí àwọn ọmọ Yorùbá bó o la ti ṣe ibo la ti wá lélẹ̀ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àwa náà kọ́ Elédùmarè ọba mi lọ́ba tó fi iṣẹ́ ìrìn wa ó sì ti ṣe nílérí fún wa pé àní kábàámọ̀ ojú òsì ní tiwa nídìí ẹ̀ bàbá wa Aliu Mọ́jọ̀gbé bàbá wa dáadáa bí n bá ti ń gbúròó yàn bí n bá ti rí yan ọkàn mi a máa balẹ̀ bébì mi kan ò ní mì wá ọkàn wo sì balẹ̀ ọ̀gá wa Rasaki Yodoma àwa àti yín àjọ jèrè àjọ fèrè jẹ̀kọ́ tó dáa ní pẹ̀lú ògo Ọlọ́run ọba. bàbá Ọ̀yọ́ ìgbà t'Ọ̀rànmíyàn dé Àgọ́dọ̀yọ́ àwọn tá a fẹ́ lè sọ pé bá níbẹ̀ gẹ́gẹ́ bí ọmọ onílùú àwọn nìran wọn ń jẹ àsípa Ọ̀yọ́ dòní Ọlọ́run. dòní ọ̀la yìí. ó dàbí pé o fẹ́. bàbá àwọn òkú sùn. o fẹ́ gbádùn mi. mo ń gbádùn yín dáadáa. ó sì yóò máa gbádùn mi torí pé yẹ́tì olóyè ti dá ẹ̀pọ̀ mọ́ wa. Ajá Fatima Ẹ̀fùwà pé onírò ó dùnnú. Àbákẹ́ Sáídà Sàlímọ́tò rẹ̀ á jí gbogbo yín náà mo kí lálẹ́ ẹ̀tọ́ ní o. nǹkan ò ní ṣe yín. Ajá Bùsùrà Àṣìṣì ya Sàtárù. Aya Babagun Almarufu. Aya Babagun Almarufu láti ìlú orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn. Bàbá dáadáa nu. Wọ́n sọ̀rọ̀ wọ́n sì mọ̀ọ́sẹ́. Kárólé náà láàfin máa kí ààrẹ. Kárólé bàbá Ọ̀yọ́ ọmọ láàfin òjò pàṣẹkẹ mọ́dé. Bàbá Ọ̀yọ́ ọgbọ̀n ọjọ́ oṣù kẹfà ọdún tá a wà ẹ́. Orílẹ̀-èdè Amẹ́ríkà ó gbàlejò. Kódà ààrẹ ilẹ̀ Amẹ́ríkà de Donald Trump ti ń retí Aláàfin tilẹ̀ Ọ̀yọ́. Aláàfin Ọ̀yọ́ bá gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ lálejò. Pẹ̀lú ògo Ọlọ́run ọba àwa akọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí náà á wà ń bẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run ọba á wà ń bẹ̀. A wà ń bẹ̀ àwọn ọmọ Ọ̀yọ́ wọn ó ṣe ayẹyẹ àjọ̀dún gbogbo ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́. Ikú bàbá yèyé ọba Lámídì Ọláìwọlá Adéyẹmí kẹta Aláàfin tìlú Ọ̀yọ́ wọn wà níjókòó lọ́gbọ̀n ọjọ́ lu Washington lóde Amẹ́ríkà òdodo ọ̀rọ̀ mo sọ fún ọ wọn ó sì tún fáwọn èèyàn lábẹ́ ẹ̀yẹ. Ààrẹ Babagun Almarufu Yekini Móyẹ̀tì ọkọ Alájà Afọláṣadé àwọn lálágbàtẹ̀rù ètò ọ̀hún aláṣẹ iléeṣẹ́ Móyẹ̀tì gbogbo bí ó bá ṣe máa jẹ́ màá tó àmọ́ ṣàtúpalẹ̀ fún yín lórí ètò yìí. Mo ní ìgbà tí Ọ̀rànmíyàn tó dọ̀yọ́ Àgọ́dọ̀yọ́ tí àwọn asípa nísàlẹ̀ ọjà tí wọ́n wò pé akọni èèyàn alágbára lẹ́yìn tó bẹ́lẹ̀ bá ń bá wa gbèlú ìlú ó tùbà yóò tùṣẹ́ ló fi di pé wọ́n mú asípa náà mọ́ àwọn ìwà àrẹ̀fà tí wọ́n fi di méje. Ó gbàgbé bó sọ wọ́n pé mẹ́fà ní ẹ̀tẹ́lẹ̀. Àwọn tá à ń pè ní Ọ̀yọ́ Mèsì. Ó ti yé mi mẹ́fà ni. Mẹ́fà ni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Àwọn mẹ́fà náà sì ní Basọ̀rún, Àgbákin, Sàmù, Alápinni, Lágùnà àtàkínikú. Ìgbà tí Ọ̀rànmíyàn dé Àgọ́dọ̀yọ́ lásìpá tó kún wọn kí wọ́n tó di méje. Bẹ́ẹ̀ ni bàbá. Báwo wọ́n ṣe wá di ìwà àrẹ̀fà? Òní pé ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ńgbà náà táwọn ọmọ ìyá méjì ń jà sílẹ̀ kẹ́yìn
ilẹ̀kẹ̀ yùn. ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti dá wàhálà alẹ́ ìtàn ń gùn díẹ̀ yín yan díẹ̀ torí Adébọ̀wálé Fẹ̀yìntọ́lá ọmọ Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun ìlú tá a ti jọ kàkà tó mú gan yẹn gan àwọn náà ti darapọ̀ wọn lójú òpó bẹ́ẹ̀ alájà Fáúsátù Sàlámì Ṣẹ̀ṣẹ̀dé àwọn náà ti wà pẹ̀lú wa lálẹ́ tòní. bàbá Ọ̀yọ́ Orísun Yorùbá lélẹ́yìí Orísun gbogbo àwọn ọmọ Yorùbá. adúpẹ́ fọlọ́run. ìgbà tí ìjà àlẹ̀kẹ̀ tí wọ́n ń jà ọmọ ìyá méjì tó di pé wọ́n ń ṣàbòsí ara wọn tí wọ́n wá kó wá sáàfin Ọ̀rànmíyàn tí í ṣe Ọlọ́fin Àjàkáyé tí ó padà di Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ lónìí ni àwọn Ọ̀yọ́ Mèsì tá a pè àwọn ìwà ẹ̀fọ́ ọba àwọn sì ti mọ nǹkan tí ń ṣẹlẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ wọn ò fèsì lé tí àwọn ọmọ yìí sọ ọ̀bí yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni bọ́yọ̀ bá rú ni lójú ilẹ̀ láàbí ẹjẹ́ àbí àwọn fá ká fi fá alátọ̀nà àwọ̀ ẹ̀dá kó tọ́ wa sọ́nà làwọn babaláwo bá gbé fájẹlẹ̀ ó di wì ntẹ̀ ń wá yìí àwọn ìwà ẹ̀fà ayé náà ni ó sọ wọ́n mọ tí wọ́n lè ṣe àwọn àni tó Ọ̀rànmíyàn amèsì tá a lè sọ o àmọ́ àfẹ́kọ́ rẹ̀ di yánpọnyánrin ibi tó kọ Ọ̀yọ́ Mèsì tó ti jáde wá nù mo sì jẹ́nu ó wá rí wọ́n ti wá di méje báyìí wá jí a máa gbé pé iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn àti ta ló lórí wọn bá a bá ń sọ nípa àwọn Ọ̀yọ́ Mèsì ẹnikẹ́ni tó bá jẹ́ Basọ̀rún ilẹ̀ Ọ̀yọ́ òun ló lóòótọ́ àtàlágà ètètò ìjọba wọn òun náà sì títí dòlá òun náà sì ló lórí gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì òun tún la lè pè lálága bí Aláàfin ò bá sí níjókòó ọ̀gbádùn mi tí Aláàfin ò bá sí níjókòó olótúkàn báláàfin bá wà níjókòó òun ní gbákejì òun sì ló lórí gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì bó bá jẹ́ pé àyè Aláàfin ṣí sílẹ̀ bóyá jágbe pé ńgbà tí Aláàfin àná wà lórí oyè tí wọn ò tí ì yan Aláàfin òní ẹni tó bá jẹ́ Basọ̀rún ni ó máa pàṣẹ ni ó máa délé gẹ́gẹ́ bí Aláàfin kọ́lọ̀ ń jẹ́ mi bàbá wọba Lámídì Ọláìwọlá Adéyẹmí ikú bàbá yèyé Aláṣẹ Èkejì Òòṣà kọ́lọ̀ jẹ́ mi wọ́n pé bàbá Ọ̀yọ́ mo ní òótọ́ ọ̀rọ̀ tó hàn gédé ń gbé ní ìtàn Yorùbá lélẹ̀ àgbọ̀dọ̀ sàmúlùbọ̀lá àbí àfigbá kan bọ̀ kan dùn bọ́ba kan bá ń pèrè ẹ̀ láláyélúwà ńlẹ̀ Yorùbá ń tan rẹ̀ jẹ ni Aláàfin Ọ̀yọ́ nìkan ló láṣẹ láti pèrè ẹ̀ láláyélúwà Aláṣẹ Èkejì Òòṣà ẹnìkan tó wá aláṣẹ òun gangan lòòṣà òòṣà tí ń bẹ́ẹ̀ nù létí tí ń dẹ́rù bá rẹ̀ kábíyèsí o orí wa ni o àdé òpè lórí bàtà òpè lẹ́nu àti òpè lẹ́sẹ̀ o fọwọ́ pawọ́ ẹ̀fọ́ ìdíjóbi o ìgbà ọdún kan ni láṣẹ Ọlọ́run ọba alàgbà Mr. Suobi Ọládipúpọ̀ mo mọ̀ kí n lálẹ́ tòní Tabali Latifu mọ́níjà eléré ńlá mọ́níjà oyin ànábì kò ní bàjẹ́ láíláí máa gbé Daniel Dosu nú àwọn olólùfẹ́ wa ni àní ṣìṣe láṣẹ Ọlọ́run ọba bàbá Ọ̀yọ́ agbára ti Basọ̀rún Ọ̀yọ́ nìkan ó ju ti gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì mẹ́fà yòókù lọ bẹ́ẹ̀ ló láǹfààní láti máa wà wòkọ́sẹ̀ láti máa ṣe bí Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ọ̀gbádùn mi ayaba là á pèyàwó Aláàfin ayaba là á pèyàwó Basọ̀rún Ọ̀yọ́ ọ̀gbádùn mi ọba là á pè kábíyèsí ibà là á pè Basọ̀rún Ìbàsọ̀rún adélà Aláàfin dé akọrọ ní fìlà tí Basọ̀rún Ọ̀yọ́ dé sórí pé ipò rẹ̀ láàfin bàbá Ọ̀yọ́ ipò Basọ̀rún láàfin Ọ̀yọ́ ó ju tàwọn ọba aládé ìlú mi lọ orí ètò Yorùbá la ti ń sọ yìí pọ́nbélé ètò gan ni a gbọ́dọ̀ fi gbá kan bọ̀ kan nínú a sì gbọ́dọ̀ sòdodo pẹ̀lú ògo Ọlọ́run ọba bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí náà lẹ́ ń wò wá o bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí náà lẹ́ ń wò wá alágbó yìí wọlé ìdá àṣẹlẹ̀kọ́ à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni Akeem Ògúntọ́lú nǹkan ò ní ṣe wá ipò ẹ̀ láàfin ó ju tọba àlùmí lọ ipò iṣẹ́ Basọ̀rún nu ó wà á rẹ tó tún pọ́wọ́lé Basọ̀rún Ọ̀yọ́ ó ní gbogbo ẹnikẹ́ni tó bá já sípa kò dín méjì ẹ bá já sípa Ọ̀yọ́ ó nípò ẹ̀ tó pọ́wọ́lé Basọ̀rún Ọ̀yọ́ oyè àjẹwọ̀ ní sọ̀mọ̀ pé mo sọ wọn pé ó nídìílé gẹ́gẹ́ bí àwọn tó tulẹ̀ Fọ̀rọ̀míyàn ìdí èyí náà nípò tiẹ̀ náà fi wúwo láàrin Ọ̀yọ́ Mèsì o ọ̀gbádùn mi torí pé àwọn wọn ni Àgọ́dọ̀yọ́ tálàfin fi ṣe bùtókò lónìí ọ̀wọ̀ yìí náà ń bẹ fún gbogbo ẹnikẹ́ni tó bá jásí pàlú Ọ̀yọ́ bó ṣe jẹ́nu ó wá rí alápẹ̀ni olótú tẹ̀lé aṣípa
inú àwọn Ọ̀yọ́mèsì tó jẹ́ ibi ẹlẹ́ẹ̀kẹta sórí gbogbo ilẹ̀ Yorùbá gbogbo bí tí wọ́n bá ti ń ṣẹ́gun pátápátá láyé ní gbogbo ilẹ̀ Yorùbá ń sọ̀lú mi o ìsọ̀lẹ̀ Haúsá àbọ̀dọ̀ àwọn Yánmírí gbogbo ibi tá a bá pè nílẹ̀ Yorùbá tí wọ́n bá ti ń ṣẹ́gun alápinni lórí gbogbo àwọn eléégún ilẹ̀ Yorùbá pátápátá yányán bẹ́ẹ̀ bá yan olórí eléégún kan lù kan bó bá dọ́dọ̀ alápinni ìlú Ọ̀yọ́ ó gbọ́dọ̀ ṣe bá wọn torí pò ń lo lórí gbogbo àwọn eléégún pátápátá ní gbogbo ibi tí ilẹ̀ Yorùbá bá tẹ̀kẹ̀ ní. bàbá ń sọ nípa ilẹ̀ Yorùbá wọn náà ti rí pé ìlú Ọ̀yọ́ ò ṣeé fọwọ́ rán sẹ́yìn òótọ́ Ilé-Ifẹ̀ lórí ìrùn wa ibẹ̀ láti ṣẹ̀ wá àmọ́ bí agbára ilẹ̀ Yorùbá ibi ìjókòó ilẹ̀ Yorùbá fìdí jókòó sí Ọ̀yọ́ yìí náà ni àbó bá dọ́dọ̀ ọba ìlú Gẹ̀ẹ́sì kún Elizabeth tí ń bẹ́ẹ̀ bí wọ́n béèrè pé ó fẹ́ tún mọ Ọ̀yọ́ kingdom wọ́n wà fún ọ wọ́n sọ̀túnmọ̀ ẹ̀ fún ọ. mo sọ fún ọ pé agbára Aláàfin ó dé gbogbo ilẹ̀ Sábẹ́ ó dé gbogbo ìpínlẹ̀ Èkìtì ó dòǹdó ó dé ìpínlẹ̀ Ọ̀ṣun àti gbogbo bí sí gbogbo àwọn ọmọ Yorùbá bá tàn dé tí ẹ bá sàwọn òyìnbó tí wọ́n pín wa àwọn ní bó sì ṣe pín wa náà a gbọ́dọ̀ gbàgbé àṣà àti ṣe bàbá ńlá bàbá wa kò dín mẹ́ta báwọn ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní Lágùnà tó jóyè olóògùn ó tún jẹ́ bí oyè ológun ọ̀gbádùn mi oyè ológun sọ pé ológun ọ̀tọ̀ ológun ọ̀tọ̀ ológun làwọn tí ń ṣe ògùn fún ni ògùn tajà ògùn ẹ̀yọ́nú bí wọn náà ṣe máa ṣe káàkiri ògùn àwúre ògùn kábàbà mádàlú bàbá sì wí yóò lọ ọmọ ìyàwó lílu ọmọ bàbá àjọ bẹ́ẹ̀ yà ti mú àpàdé alẹ́ ìlú mama à ń kíyìn ni o ẹ bá dénú ẹgbẹ́ ẹ bá wa kí wọn o ọmọ yín làwọn àwọ̀ ẹsẹ̀ ẹran yín o burújí aláìlá ní ọmọ yín lẹ̀ fún lówó ọmọ yín lẹ̀ kẹ́ o ẹran yín lẹ̀ pa o ẹkẹ àwa ni o ẹkẹ wa sówó ẹkẹ wa sọmọ o ẹkẹ wa sáìkú tí í ṣe baálé ọ̀rọ̀ Lágùnà ọmọ ló jẹ́ gẹ́gẹ́ bí oyè ológun àwọn jagunjagun ó tún jẹ́ gẹ́gẹ́ bí oyè ológun òun lẹni tí máa ń ṣètò àwọn tí ó dáàbò bá Láàfin nítorí ìdí èyí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ yàn ní Lágùnà bọ́n bá ti fẹ́ yàn Aláàfin Ọ̀yọ́ ọ̀tún ẹ̀fà àtòsí ẹ̀fà wọ́n gbọ́dọ̀ tòrò kan fún Lágùnà tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ kó má bàa da Aláàfin ọ̀gbádùn mi bàbá mọ̀ ń jẹ yín tí wọ́n bá fẹ́ yan Lágùnà tuntun mo l'Áláàfin Ọ̀yọ́ òsì ẹ̀fà àtọ̀tún ẹ̀fà wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ kan fún Lágùnà kó má bàa da Aláàfin torí ipò rẹ̀ láàrin àwọn Ọ̀yọ́mèsì kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn bàbá Ọ̀yọ́ kò di mẹ́rin mélòó la sì pé méje a sọ mẹ́ta òun náà àmọ́ òjì àdánù dúró díẹ̀ káyà lọ́dọ̀ Guillaume Àgbókò ni bá a bá dé ògbẹ́ tiẹ̀ ń gbẹ mí díẹ̀ yé lọ mú mi díẹ̀. Sale con otro onda. Òun wíwo lásán. Òun wíwo. Ìkòkò tí ó jata. Ìkòkò tí ó jata. Sọ́ọ̀tì bá wọn. ó ṣe
ṣe bàbá Ọ̀yọ́. bẹ́ẹ̀ni adúpẹ́. Ọlọ́gbọ̀n ọjọ́ oṣù kẹfà nílùú Washington lóde Amẹ́ríkà ó mèrè gidi yóò mèrè gidi. Wọ́n gbàlejò àràmàǹdà ńjọ́ náà. Bẹ́ẹ̀ni. Àlejò tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà gan ti ń palẹ̀mọ́ fún. Àkíkà. Àwọn ọlọ́njọ́ náà lágbára. Ikú bàbá yèyé ọba Lámídì Ọláìwọlá Adéyẹmí kẹta Aláàfin tìlú Ọ̀yọ́. Olóòtú tó wá ti ń gbọ́. Bàbá ó lọ ṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Ajíṣebí Ọ̀yọ́ nílùú Washington. Pẹ̀lú ògo Ọlọ́run ọba àwa náà ó lọ. Lágbára Ọlọ́run. A lọ láṣẹ Ọlọ́run ọba. A lọ. Lágbára Ọlọ́run. Mélòó la ti sọ? Mẹ́rin okùn mẹ́ta. Àti sọ tó wà ní. Bẹ́ẹ̀ni. Níbo wá ẹsẹ̀ sọ bí ẹyọ kàbí bíi méjì. Àti sọ mẹ́rin. Àti sọ bá sọ̀rún. Bẹ́ẹ̀ni. Àṣàṣípa. Àṣàlápinni Aṣọlágùnà. Bẹ́ẹ̀ni. Òjì àgbè lórí ẹlẹ́ẹ̀karùn-ún. Bẹ́ẹ̀ni. Tí í ṣe Àgbákin Ọ̀yọ́. Àgbákin Ọ̀yọ́. Iṣẹ́ Àgbákin Ọ̀yọ́ òun lẹ́ni tí máa ń ṣàmójútó ojú orí Ọ̀rànmíyàn tó tẹ ìlú Ọ̀yọ́ gangan dó. Oníṣẹ́ Àgbákin Ọ̀yọ́. Gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá pè lágbákin. Iṣẹ́ wọn nu. Àwọn ni wọ́n máa sọ ojú orí Ọ̀rànmíyàn kó tó wá kan Sàmù. Kó tó kan Sàmù Ọ̀yọ́. Òun náà jóyè jagunjagun. Òun wá ló wá wà gẹ́gẹ́ bí igbákejì sí Basọ̀rún nú oyè jagunjagun. Ọ̀gbádùn mi. Léè tó túmọ̀ sí pé ipò tiẹ̀ nú oyè jagunjagun fẹ́ẹ̀ ju Lágùnà lọ. Ọ̀pọ̀ léra wọn bẹ́ẹ̀ ni. Bá a bá fẹ́ èèyàn ìjòyè ìtàn òsì ẹ̀fà yóò mú idà Ọ̀rànyàn idà Ọ̀rànmíyàn gẹ́gẹ́ tó lòún gbà yí ẹ̀ yóò fi ṣépè fún. Tó bá fi ṣépè fún tán yóò tún fi ṣàdúrà fún pé bó o bá da Aláàfin nǹkan báyìí lórí yóò tún wá tún fi ṣàdúrà fún pé bó o bá ṣe ta Aláàfin o nǹkan báyìí lórí. Nǹkan bẹ́lẹ̀ Yorùbá gbogbo àwọn tá à ń pè ó sí nǹkan láì nǹkan bẹ́lẹ̀ Yorùbá. Ọjọ́ jókòó jẹ́. Ibi téèyàn bá rìn mọ́. Bí bàbá rẹ ibi tó dáko ní lọ́mọ. Ibẹ̀ náà ni ó rí iná mọ́. Bẹ́ẹ̀ni. Bàbá Ọ̀yọ́. Bàbá mọ̀ ń jẹ́ yín. Ẹ jẹ́ kú òdìdú ọmọdé ní fi ṣe. Ọlọ́run kẹwàá. Ọkẹwàá pọ̀. Méjì àtúnyí páyé da yóò yìnbó ká mọ̀ fojú egbò gbẹlẹ̀. Àṣà àti ṣe Yorùbá ò ní parun. Ètò àwa dúró fún náà nù. Bẹ́yìn tẹ̀ ń gbọ́ wá nílé àtẹ̀yìn tẹ̀ ń wò wá bẹ́ẹ̀ bá ti ń sa látìlẹ́yìn fún wa. Ẹ̀mí ètò yóò gùn. Torí ibi tẹ́tò yìí ń lọ. Àwa gan ọgbọ́n wa ìmọ̀ wa ó kéré síbẹ̀ ẹ̀rù pé gbogbo ọ̀tọ̀ tá à ń sọ fún yín à ń fọ́ ní wẹ́wẹ́ ibi ó sì ti yẹ ká mú náà láti mú torí bá a bá tí ì parí ìtàn Ilé Ifẹ̀ tá a parí ìtàn Ọ̀yọ́ tó jẹ́ ìpìlẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá àti ilé lẹ́tọ̀ọ́ láti máa lọ àwọn ìlú kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni bàbá. Bàbá sì lọ ìlú kan àgbàtàn bẹ̀ jẹ́bẹ́jẹ́bẹ́ bó o ni wọ́n ti ṣẹ̀ wá. Ta ló tẹ̀lú bẹ̀dó? Ibo wọn ti wá ibo wọn ti kú òkè tí wọ́n fi ń pè nílùú ọba mélòó ló ti jẹ́ ń bẹ̀? Ọba mélòó ní ń bẹ̀ ń bẹ̀? Kí ni nǹkan ìṣẹ̀dálẹ̀ wọn? Tó o kù sọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Gbogbo ẹ̀yin tẹ̀ ń pè wá tẹ̀ ń pé kílẹ̀ lè fi ṣàtìlẹ́yìn ẹ pè wá gbogbo nǹkan tẹ́ ẹ bá ń tẹ́ ẹ fi ṣàtìlẹ́yìn fún wa ẹ pè wá nọ́mbà wa náà lè rí lójú òpó Facebook àtúntún sọ ká tó kú ònú ètò Ayọ̀ládé Amọ́lágòdù àánú Ọlọ́run máa bá yín kò dín mélòó kò dín mẹ́fà nù ọkà ẹyọ kan náà ló kó tó wá kí Akínikú tó jẹ́ olóyè àbí Asípa pàtàkì iṣẹ́ rẹ̀ sì ni láti rẹ́yìn gbogbo àwọn ọ̀tá Aláàfin àwọn iṣẹ́ àwọn Ọ̀yọ́mèsì tí bọ́ba ṣèlú ní gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ ṣe sinimá tẹ́ ìwádìí ìtàn fún ẹ̀yin ọ̀tún Ọ̀yọ́ o kò sósì lóye lọ́yọ́ o kò sí ìyálóde ìlú Ọ̀yọ́ o ẹ bá máa ṣe sinimá ẹ máa ṣèwádìí ìlú kan tẹ́ ẹ máa rí tẹ́ ẹ ń ṣètàn ìlú ẹ máa ṣèwádìí wọ́n èèyàn ìyálóde lọ́yọ́ o kò sí tọ́jọ́ àbí ẹ̀ríkà dákọ̀ ìyálóde àwọn méje tá a pè l'Ọ̀yọ́mèsì tí ń bá Aláàfin ṣètò ìjọba Ọ̀yọ́ nù mo sọ fún yín pé ìwà rẹ̀ fà ni wọ́n ń jẹ́ tẹ́lẹ̀ tó bí àwọn mẹ́fà ni wọ́n bí wọ́n ṣe di méje òun náà lẹ ti gbọ́ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ bàbá wa ikú bàbá Yèyé Aláṣẹ Èkejì Òòṣà bí wọ́n ti sọ náà láti sọ ẹ wàá rí lẹ́yìn ìyún Aláàfin tó wá ní àwọn ẹ̀ṣọ́ tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ náà ti wá padà dọba tó jẹ́ àwọn ẹ̀ṣọ́ kó tó tí wọ́n tún máa ń lò nínú wọn lolúgbọ́n tó padà tẹ̀lú ilé gbọ́ndó ẹ̀ṣọ́ Aláàfin ni gbogbo ẹnu la fi ń sọ irú ètò láti ń sọ yìí àwọn ẹ̀ṣọ́ t'Aláàfin máa ń rán lọ jagun bì kan ni. ìwọ ni ọlọ́ọ̀lú báyìí. àrẹ̀sà
Oníkòyí ó di mẹ́ta Alápà mẹ́rin Ọlọ́fà márùn-ún Sàbígànná mẹ́fà Tìmọ̀ Àgbàlẹ̀ Ọlọ́fà náà ti méje. Gbọ̀ǹkà kán wá tó mọ̀ yan olórí wọn tá a pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o bàbá o eléyìí náà láti fi mọ̀ kàn sí Ààrẹ Ọ̀nà Kakanfò wa tuntun Bàbá. Ààrẹ Gani Ìgè Àdùbí Adams ẹ̀mí gúngún àlàáfíà bàbá ẹ̀yin ò ní kún kékeré pẹ̀lú ògùn Àṣẹ, Ọlọ́run ọba àṣẹ, àṣẹ ṣé wọn náà Olódùmarè. ti rí pé bípò Aláàfin Ọ̀yọ́ bó ṣe tó lẹ̀ Yorùbá ó kàǹkà ní bó ṣe tó lẹ̀ Yorùbá kàǹkà ní àwọn Ọ̀yọ́mèsì Ọ̀yọ́mèsì ẹ̀jẹ̀ tó sọ àyẹ̀wò àní tó sọ Olúgbọ́n àwọn ẹ̀ṣọ́ Aláàfin ni bẹ́ẹ̀ ni Àrẹ̀sà ẹ̀ṣọ́ Aláàfin ni bẹ́ẹ̀ ni Oníkòyí ẹ̀ṣọ́ Aláàfin bẹ́ẹ̀ ni ni, bẹ́ẹ̀ ni. Alápà Mẹ́rin ẹ̀ṣọ́ ni, Aláàfin bẹ́ẹ̀ ni ni. Ọlọ́fà ẹ̀ṣọ́ Aláàfin Márùn-ún. Sàbígànná ẹ̀ṣọ́ Aláàfin ni Mẹ́fà Tìmì nù. Àgbàlẹ̀ àti Gbọ̀ǹkà ẹni tó dàbí olórí fún gbogbo wọn náà ní Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá Adúpẹ́. bó ṣe jẹ́nu ìtàn àwọn Ọ̀yọ́mèsì àti iṣẹ́ tó ní kálukú ń ṣe ní ààfin Ọ̀yọ́ ilẹ̀ ti gbọ́ ẹ̀ Bẹ́ẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run ọba kọ́lọ́run kó sọ ẹ̀mí wa di ijọ́ mẹ́jọ àṣẹ Èdùmàrè. tó bá di ijọ́ mẹ́jọ láṣẹ Ọlọ́run ọba a máa sọ nípa bí àwọn ọmọ Odùduwà bí wọ́n ṣe kúò nílé Ifẹ̀ bí wọ́n ṣe kúò àti tó bí n tá a fi ń pè ní àjọrò ní jẹ́ ìjérò torí ta tí wọ́n ti kú ọjọ́ kìíní àná ní jẹ́ta àjérò àkíkà bàbá àdúgbò sì ń bẹ nílé Ifẹ̀ dọ̀la àdúpẹ́. ẹ gbọ́ bẹ́ẹ̀ bá ti ń ṣe àdúrà fáwọn àrùn mẹ́ta tí èdè ọbẹ̀ nù tá a ti rí àánú yín tá a sì rí àtìlẹ́yìn yín Bẹ́ẹ̀ni. pẹ̀lú ògo Ọlọ́run Ètò yóò ọba máa tẹ̀síwájú. ètò yóò máa tẹ̀síwájú Lágbára Ọlọ́run. Badmus Adéọlá kò ní bàjẹ́ fún wa àṣẹ Èdùmàrè. àkú palẹ̀mọ́ ti ya Gbóyèga Adélékè Ọlọ́run bá wa mọ́jọ́ lọ́wọ́ àjọ péjú pèsè lù ú Ìbàdàn lọ́jọ́ Bẹ́ẹ̀ni. kẹsàn-án oṣù kejì náà ni Lágbára Ọlọ́run. máa bá ń kí gbogbo olúbí 94 láṣẹ Ọlọ́run pé nǹkan ò ní í ṣe wá kápítẹ̀ wa ń kọ́ tó ṣe ọmọ ṣe kó ní ẹ káàbọ̀ láti ilẹ̀ London o ẹ bá ọmọ London bọ̀ mọ̀ ń bọ̀ wá gba tèmi láṣẹ Ọlọ́run ọba kò ní bàjẹ́. wọ́n láìkì wa wọ́n. òkè tí wọ́n ń kí wa nìyẹn mr yẹn. àwọn èèyàn wọ́n láìkì ẹ̀. yóò sì tún dáadáa yóò sì tún dáadáa lágbára Ọlọ́run. ṣáà lágbára tó lọ. màmá wa Olúwayẹmísí Adésùn Ìjayéọlá màmá dáadáa. ìyálóde òkò èrèsé Bẹ́ẹ̀ni, a kí màmá o. kò ní bàjẹ́ fún yín o ẹ̀kọ́ àjálẹ̀. kò ní bàjẹ́ fún yín láṣẹ Ọdún Ọlọ́run ọba òdòbí. gbogbo àwọn olólùfẹ́ yín ti ń retí yín lórí ètò Ojú Ọpọ́n Wọ́n wà, á wọ́n wà. kàn sí yín láṣẹ Bẹ́ẹ̀, Ọlọ́run lágbára ọba Ọlọ́run, lágbára ìyálóde Ọlọ́run. òkò èrèsé Adésùn Màmá dáadáa. àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ Àṣẹ, àṣẹ. pẹ̀lú ògo Ọlọ́run ọba Àṣẹ Èdùmàrè. á máa kàn sí yín lẹ́yìn ètò bàbá Ọ̀yọ́ bàbá mọ̀ ń jẹ́ yín. bó ṣe jẹ́nu pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn ọ̀tán wa gbogbo ẹ̀ náà ló wà lákọọ́lẹ̀ o gbogbo ẹ̀ ló wà tá a ti ń ṣe sínú fúnra gbogbo èyíkéyìí tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ sí. tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ pè wá lẹ́yìn ètò ẹ pè wá a sì máa lọ gbòòlù. ẹ pè wá lẹ́yìn ètò àtìlẹ́yìn yín a sì ń fẹ́ Bẹ́ẹ̀ni. lórí ètò Lágbára Ọlọ́run. fàtìlẹ́yìn yín lórí ètò pẹ̀lú ògo Ọlọ́run bàbá Ọ̀yọ́ bàbá mọ̀ ń jẹ́ yín. òwe wo la yàn nàná lálẹ́ yìí kó tó di òwe páàsì tá a ojú yànnàná òpó torí wa àsìkò wa ó ní wípé ìkòkò tí ó jata. bí ẹ ti máa pa òwe nu pé ìkòkò tí tí ó jata ìdí rẹ̀ ó gbóná Ìdí rẹ̀ ó gbóná. òwe Yorùbá ni bẹ́ẹ̀ ni bàbá. ó sì nítumọ̀ àsìkò wo ni ẹ máa ń lò. kí ni ìdí tí wọ́n fi sọ bá Ọlọ́run bàbá? yóò dáa fún ọ bàbá. ọ̀bàjẹ́ àkọ́kọ́ sọ tí ń jẹ́ kòkò fáǹfààní àwọn ọmọ tí ò gbọ́ Yorùbá àbí tí ò mọ ìkòkò ni tí wọ́n fi amọ̀ mọ́ tí wọ́n fi ń ṣe ọbẹ̀ àbí fi dáná oúnjẹ láyé ìjọ́un. dípò abọ́ táwa ń lò ní ìsìn láyé ìjọ bẹ́ẹ̀ bá sì rí ìkòkò ọbẹ̀ bí a máa dùn pọ̀ Gidi tààrà. ọbẹ̀ bí a máa dùn Gidi pọ̀ tààrà. ẹ wá rí ìkòkò tá a fẹ́ fi ṣe ọbẹ̀ ọlá pé a mọ̀ ìyẹ̀pẹ̀ tó nípọn ni wọ́n fi mọ́ ení bàbá sì tún gbé kaná kó tó di pé yóò gba iná sára máa pẹ́ bí wọ́n bá gbé kòkò kaná tí wọ́n bomi sí tí wọ́n gbé abọ́ tá a fi dáná abọ́ tá a fi dáná ó ti gbóná yóò ti jiná ju bí 30 ìṣẹ́jú lọ kí kòkò tó ẹ̀sẹ̀ máa gbaná
bàbá fẹ́ fi sí ọbẹ̀ ẹgbẹ́ irú abọ́ náà irú kòkó bẹ́ẹ̀ yóò fẹ́ lò bíi wákàtí kan kó tó di pé yóò sí ọbẹ̀ jiná ọbẹ̀ jiná tí ń ṣeun ìlàta tí ń gbà hun ata tí ń jẹ ní ìkòkò tí ó jata nídìí rẹ̀ tí ń gbóná torí kó tó di pé ó sí ọbẹ̀ jiná àyọpẹ́ lẹ́yìn bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ogún ìṣẹ́jú tẹ́ ẹ bá sì sọ yóò sì máa gbóná bí ìgbà kó sì wà lórí náà ni Yorùbá fi sọ pé ìkòkò tí ó jata ìdí rẹ̀ ń láti gbóná ẹ wàá rí pé kì wá ṣe kòkò là á lè lò fún láyé òde òní ọmọ tí ó gòkè tí ó ṣàṣeyọrí ojú yóò rí nǹkan yóò mọ̀ ṣe wàhálà olóṣèlú tí ó dìbò tí ó wọlé yóò náwó yóò náírà yóò ṣe polongo ọmọ sẹ́tò náà dọ̀gá yóò jìyà lẹ́nu kọ́sẹ́ o ọmọ iléèwé tó fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ kan yóò ṣe wàhálà ìwé lọ́sàn-án ìwé lóru yóò pebi mọ́nú ìjọ rírí jẹ ìjọ tí ò rí jẹ ìjọ kó kàwé ìjọ kó mọ́ kàwé gbogbo ìgbà tí bá ń ṣe wàhálà ìkòkò rẹ̀ ń jata ìdí rẹ̀ tí ó gbóná ni àṣeyọrí tí ó padà máa rí lọ́jọ́ ọ̀la ni Yorùbá fi sọ pé ìkòkò tí ó jata ìdí rẹ̀ ó gbóná òwe Yorùbá tá a mú wá lélẹ̀ ìgbà tá a lè lo àti tó wúlò fún nù látọjú iléeṣẹ́ Radio Sojema 87.5 87.5 Aminatu Sarumi yóò yẹ wá láti Ọlọ́run ọba bàbá Ọ̀yọ́ òní já sí ojú òpó wálẹ̀ 60 39 87 27 60 39 87 27 60 39 87 27 lójú òpó wa 60 39 87 27 lójú òpó wa ẹ pè wá ẹ bá wa dá sétò talẹ́ tòní ẹ má gbàgbé dípò oyin nìyàsí fọmọ tí ò bá mọ̀wé tọpọlọ ẹ bá dọ́ta ẹ̀rọ oyin nìyàsí fún ẹ bá fẹ́ bọ́ lé ọwọ́ àwọ̀ká ríro romọléegun àkúròsì ẹ bẹ̀rẹ̀ pòmáàdì nìyàsí pẹ̀lú ògo Ọlọ́run bá ti fi ń wọ yóò máa sàn láti Ọlọ́run bá ẹ pè wá. Allô? 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 Ẹ káalẹ́ o. Àwa nù yẹn o. Àṣẹ Èdùmàrè kí ló kọ́ ẹ̀ tí bọ́lẹ̀ tí ń pè wá? Àṣẹ o, àṣẹ Èdùmàrè o. Àbí o. Àló à ń gbọ́ yín. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ àdúpẹ́. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àmín àmín. Àdúpẹ́. Àwọn náà ń gbọ́. Ẹ ṣeun gan. Àmín. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin yẹn tẹ́ ń pè wá 60 39 87 27 60 39 87 27 60 39 87 27 60 39 87 27 ẹ̀fà òdo ẹ̀ta ẹ̀sán ẹ̀jọ èje èjì àtẹ̀jẹ lójú òpó tẹ́ fi pè wá dá sétò lálẹ́ ètò ní àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ pè wá lẹ́yìn ètò 96 39 16 44 89 96 39 16 44 96 39 16 44 ẹ̀sán ẹ̀fà ẹ̀ta ẹ̀sán ọ̀kan ẹ̀fà ẹ̀rin àtẹ̀rin lẹ́ẹ̀fi pè wá gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa àwọn ètò wa àbẹ́ ní kẹ́kẹ́ àbátìlẹ́yìn kan tẹ́ ẹ fẹ́ ṣe èyí tẹ́ fi pè wá lẹ́yìn ètò nu ẹ má gbàgbé aago 3 ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ Sunday ilé aláyọ̀ pẹ̀lú olúwaṣẹ́ àìmọ́ ọba lọ́la bàbá Adáyọ̀ àti ìyá Adáyọ̀ ẹ máa gbádùn ètò tá a fi to ìdílé tí ilé fi láyọ̀ tí fi lóyún nù tó bá dijọ́ lẹ́ndí ìjọ Monday ìjọ ajé láago 5 síbẹ̀ ìjọ Monday ìjọ ajé tí ń bọ̀ Alhaji Adéwálé Akọ́rẹdé Òkúnnù láàmú gbà lálejò nínú ètò yìí pẹ̀lú ògo Ọlọ́run ọba láago 5 bó ṣe jẹ́nu. Baba kini nu. Baba kini lókè, baba Gawati. 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 Baba kini lókè, baba Gaw
Allô? 60 39 87 27 60 39 87 27 lójú òpó tẹ́ fi pè wá láàrin bí ìṣẹ́jú bíi mẹ́ta bíi mẹ́rin bàbá yẹn bíi méjì gbà sí ẹ̀fà òdo ẹ̀ta ẹ̀sán ẹ̀jọ èje èjì àtẹ̀jẹ 60 39 87 27 lójú òpó wa Orísun Yorùbá lélẹ́yìí látọjú iléeṣẹ́ rádíò Sojema 87.5 87.5 FM gbogbo kéde ìpolówó ọjà yín gbogbo ayẹyẹ káyẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe tẹ́ ẹ bá fẹ́ káyé mọ̀ ẹ máa gbébọ̀ wá séyìí kéyìí àwọn ètò Yorùbá lójú iléeṣẹ́ wa ẹ̀jẹ̀ àfitì wa ká fi gbé tiyín lárugẹ ẹ sì rí pé àjọṣepọ̀ wa yóò bóyin yóò bádùn yóò bí àlàáfíà tó ń ti dùnnú láṣẹ Ọlọ́run ọba àwa náà kọ́ Ọlọ́run ọba nítorí pé gbogbo ibikíbi télégèdè bá fọwọ́ bàbá yìí dídán ni dùn òpó Ọlọ́run ọba mi làwádìí mú o òpó Ọlọ́run ọba mi láfẹ̀yìntì àánú Ọlọ́run ọba mi la sì ń bẹ lọ́run kó mọ́ fi wálẹ̀ àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá nǹkan ò ní ṣe yín kò ní ṣàwa náà láṣẹ Ọlọ́run ọba àní fẹsẹ̀ sílẹ̀ fẹnu kọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò wa náà lákálẹ̀ o gbogbo ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí ẹ kàn sí wa ẹ bá ti kàn sí wa lẹ́yìn ètò ẹ mọ̀ rí lẹ́ẹ̀kan sí gbogbo ọmọ Yorùbá ẹjẹ́ a máa kíra wa kú délé kó ayáfẹ́ra ku ọba Bàsílà Lára Aládé Ìfẹ́ alákẹ́tù tilẹ̀ kẹ́tù inú àwọn ọmọ Odùduwà ní ilẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ wa lóye ìlú kẹ́tù wà ní tiwọn báwọn òyìnbó ṣe gẹnu gbogbo ẹ̀ náà sì yọ Ọlọ́run ọba bàbá eré wàlẹ̀ àṣà bàbá wàjà lọ́sẹ̀ tó ń lọ torí ọba ìkú ọba máa ń wàjà ní bàbá wàjà iwájú tí bàbá dojúkọ Ọlọ́run jì ó dá èyí tí bàbá fi sílẹ̀ ò ní bàjẹ́ Ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò tún pèsè ọba aláàánú mi tígbà rẹ̀ ó tún dáa tí ó tún lóyin ju Lára Aládé Ìfẹ́ lọ láti ọlọ́ba gbogbo àwọn ọmọ Kétu gbogbo àwọn ọmọ Kétu àkàbà àdènà gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo ẹ̀yin lọ́ba lóye kú délé ọmọ bàbá yín tó lọ kú délé ọmọ bàbá Ṣínà Bánkọ́lé èèyàn mi dáadáa máa bá ń káwọn ọmọ wa Táíwò Àṣà Babátúndé Ògògò àti Yínká ọmọ Kọ́dù báńdù òkè. wọ́n ló ní yẹn ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo àwọn tá a jẹ́jọ́ kà náà kọ́ ìbínú ọlá ìtẹ́tájù díìnì Saidi Yusufu ìmùlẹ̀ Musiliu Àìdí Akínsànyà MC Olúọmọ kò ní bàjẹ́ fún wa o gbogbo àwọn ọmọ Yorùbá tá à ń bẹ létí gbọ́ tá à ń wò wá lálẹ́ nǹkan ò ní ṣe wá gbogbo yín pátápátá la kí o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Nurudeen Àjàgbé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún ìfẹ́ àti àjọṣepọ̀ àtàtìlẹ́yìn tẹ́ ń ṣe fún wa Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fẹ̀yìn náà lẹ̀ nǹkan ò ní ṣe yín ayébà àmọ́ àbẹ́ bá ní gbólóǹkà àbí méjì tẹ́ fẹ́ bá wa sọ lẹ́yìn ètò 96 39 16 44 96 39 16 44 96 39 16 44
96 39 16 44 ẹ̀sán ẹ̀fà ẹ̀ta ẹ̀sán ọ̀kan ẹ̀fà ẹ̀rin àtẹ̀rin ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ ẹ wà lé òkèèrè ẹ ṣáà ti fi +229 síwájú àbí +209 tó bá jẹ́ faransé àbí gẹ̀ẹ́sì náà ẹ bá ti tẹ̀ ọ̀dọ̀ wa ni ó jà sí gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa ètò wa adúpẹ́ pé òkun adúpẹ́ pé ọ̀sà adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba àmì ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run tó bá wa ṣètò tòní torí tó bá fi ilẹ̀ fún wa lè dá ṣe àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà tẹ́ ẹ fàsìkò yín lẹ̀ tẹ́ ẹ gbọ́ wa etí yín ò ní di láṣẹ ọlọ́run ọba ojú yín ò ní fọ́ láfíánù yín tẹ́ ẹ fi ń ṣe fàájì ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín ẹ má gbàgbé pé ìpàdé wa láago 10 àbọ̀ ńjọ́ mẹ́jọ láàtò pàdé ló kọ gbogbo àwọn tá a jọ mẹ́tò ìwásítì gbọ́ yín Guillaume Agbokoni Olúwaṣeyàmọ́ ọba lọ́la tí jólóòtú wa lábẹ́lẹ̀ kúlẹ̀ pásímì yóò akíkún mi ìgbà fẹ́ parí ètò làwọn darapọ̀ bàbá Ọ̀yọ́ jẹ́ adágbére. adúpẹ́ pé òkun ogun títún wò wá ojú yóò ní fọ́ etí tó ń gbọ́ wa etí yóò ní di ìdùnnú ayọ̀ ìfọ̀kànbalẹ̀ kó bá ẹnì kọ̀ọ̀kan wa sùn kó bá ẹnì kọ̀ọ̀kan wa jí èmi àti yín ká pàdé láyọ̀ àtàláfíà ó dàárọ̀. èmi náà máa fẹlẹ́ ìṣe lọ lálẹ́ tòní a máa lọ lálẹ́ tòní àní lọ ìlọ ẹja tó tí ò dénú omi a máa lọ àní lọ̀lá kan tó lọ tí ò dálé odò a lọ lálẹ́ tòní a tún padà wá bá yín láyọ̀ àtàláfíà níjọ́ mẹ́jọ láṣẹ Ọlọ́run ọba ìjẹ́ wọ́n ní sìmí títí báyìí láwo sìmí títí sìmí jìnnà báyìí láwo sìmí jìnnà kásìní títí ò dàbí kásìní jìnnà kásìní jìnnà ò dàbí kásìní délé káwá sìní délé kò dàbí kájọ lápérò tó dáa àtàwọn àyàn àjọ lápérò tó dáa àní tójú ọrùn dójú kú láyọ̀ tá a fẹ́ fira wa lẹ̀ yìí lónìí náà láyọ̀ náà lápàdé ǹjẹ́ gbogbo etí tó ń gbọ́ wa àtọ́jú tó ń wò wá àní dolódì ara wa láṣẹ Ọlọ́run ọba ire báyìí lójú owó rí ire lójú gbogbo owó mọ̀ rí o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá Orísun Yorùbá lélẹ́yìí ààrẹ Adéwọ̀n Adémíká ń sọ yìí pé a sùn láyọ̀ a jì láyọ̀ jẹ́ máa gbọ́dọ̀ màmá mi Àjàsídí Kátó Àlàkẹ́ mọ́mọ́ Sùláìmọ̀ kí Ìlọrin mú kọ́ gbóná ó dàárọ̀ o.